ajínrere Ifá kó sáré jínrere fún wa kí gbogbo wa ká kẹ́kọ̀ọ́ láàrin ìṣẹ́jú mẹ́wàá. Prophet Ifá ẹ má jẹ́ òpẹ́ 5 hours 5 minutes. Mo kí wa kú ọdún lénìí. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin. Mo ṣe àbọ̀rú àbọ̀yè lọ́dọ̀ ẹ̀yin àgbààgbà o. Mo kí wa kú ọdún ìṣẹ̀ṣe ti èní. Ẹ̀mí wa ó ṣe púpọ̀ ọdún láyé. Ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ fún wa. Ọ̀rọ̀ ìtanijí ni a fẹ́ sọ nípa ọdún Ifá. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé kò sí ọ̀rọ̀ tuntun lábẹ́ ọ̀run, kò dẹ̀ sí ohun tí a ò tí ì gbọ́ rí. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìtanijí tí a mọ̀ sí ìwàásù, ó jẹ́ ọ̀nà láti máa ta ara wa jí, láti máa ṣí wa létí, láti máa mọ ohun tó yẹ kí a ṣe àti ohun tí ò yẹ kí a ṣe. Ìyẹn ni ọ̀rọ̀ ìtanijí jẹ́. Àwa fẹ́ sọ̀rọ̀ nípa ọdún ìṣẹ̀ṣe Ọ̀rúnmìlà tí a mọ̀ sí ọdún Ifá, léyìí tí à ń ṣe lénìí. Ọdún ìṣẹ̀ṣe tí à ń ṣe, a ò déédé ṣe. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tí àwa oníṣẹ̀ṣe fi ń ṣe ọdún ìṣẹ̀ṣe. Ọdún ìṣẹ̀ṣe tí à ń pè ní ọdún Ifá kì í ṣe àdámọ̀wáwù wa, bẹ́ẹ̀ sì ni pé kò ń ṣe pé àǹdíǹdí ń ṣe. Ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ Ọ̀rúnmìlà tí bàbá fi sọ wípé kí a máa ṣe ọdún Ifá tí à ń ṣe. Bí àwọn Yorùbá bá máa wí, wọ́n ní ọlọ́dún ní mọ ọdún ẹ̀ lọ́dún. Ẹni tó ń ṣe ọdún ló mọ ìtumọ̀ ọdún tó ń ṣe. Àyàfi ọdún tí wọn ò bá ṣàlàyé ní ènìyàn ò ní mọ ìtumọ̀ rẹ̀ o. Ọdún Ifá tó fi ìdí ọdún ṣíṣe ọdún ìṣẹ̀ṣe Ọ̀rúnmìlà múlẹ̀, òun ní ìrosùn Ọ̀wọ́nrín. Nínú Ifá ọ̀rọ̀sùn Ọ̀wọ́nrín, níbẹ̀ ni Ọ̀rúnmìlà ti fi ọdún tí à ń ṣe lénìí ló ti fi múlẹ̀ fún wa. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé Elédùmarè jẹ́ ọba lódùlódù. Elédùmarè ló jẹ́ ọba lódùlódù lórí ohun gbogbo. Odù tí Elédùmarè fi dá àwa ènìyàn ó yàtọ̀ sí ti ẹranko. Bẹ́ẹ̀ sì ni odù tí Elédùmarè fi dá àwọn ìyá mi ó yàtọ̀ sí ebúrú. Ọ̀tọ̀ ni ọdún Ṣàngó, ọ̀tọ̀ ni ọdún Ifá, bẹ́ẹ̀ sì ni ọ̀tọ̀ ni ọdún Ọ̀ṣun. Ṣùgbọ́n nínú ìṣẹ̀ṣe náà láti rí ọdún náà. Ifá tó fi ìdí ọdún náà múlẹ̀ rèé, ó wí báyìí pé pòǹpólà á fi èso jìnwìnì. Adífá fún Ọ̀rúnmìlà, bàbá ń lọ sápá òkun, bàbá ń lọ sápá ọ̀sà. Wọ́n ní kí bàbá rúbọ kó tó máa lọ. Bàbá ò rú nítorí àìlówó. Kò ṣe pé Ọ̀rúnmìlà ò déédé rúbọ o, ṣùgbọ́n kò sówó lọ́wọ́ bàbá láti rú ẹbọ. Ó sì wù kó lọ ìrìn àjò, ó wù kó lọ síbi tó ń lọ láti lọ kéré wálé. Ṣùgbọ́n nígbà tí ò sówó tí bàbá ó fi ṣètùtù, bàbá wa ní kóhùn ò dẹ́jà kó lọ sí ìrìn àjò. Bàbá dé ìrìn àjò ọ̀hún, ó ṣe ohun gbogbo kò lójú lọ́dọ̀ olókun. Bẹ́ẹ̀ ni bàbá ṣe ohun gbogbo kò lójú lọ́dọ̀ ọlọ́ṣà. Lẹ́yìn ìgbà yìí ni bàbá wa padà wálé, ló ṣẹ̀ṣẹ̀ wá tún Ifá bí. Ifá wa ló yẹ kó rúbọ ní ohun tó ní kó ṣe kó tó di kó lọ sí ìrìn àjò. Ọ̀rúnmìlà Ifá ń jẹ́ kó yẹ wípé ó yẹ kó ṣe àṣẹ fún gbogbo irúnmọlẹ̀, ó yẹ kó ṣe àṣẹ fún gbogbo ènìyàn. Gẹ́gẹ́ bí àwọn aláṣẹ, bàbá mi aláṣẹ àti Kẹ́hìndé bó ṣe ń ṣe lónìí, àṣẹ náà ń ṣe fún gbogbo wa. A ò sọ wípé bóyá wọ́n ń fi ọdún Ifá bóyá àfi ń gba kádàrá ènìyàn, kò rí bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n a ní láti fi pé ènìyàn jọ, torí pé Ọ̀rúnmìlà ló fìdí ẹ̀ múlẹ̀. Nígbà tí Ọ̀rúnmìlà dé, Ọ̀rúnmìlà ṣẹ̀ṣẹ̀ wá mú ewúrẹ́, ló fi ẹbọ rí rẹ̀. Nígbà tó fi ẹbọ rí tán, ló ṣẹ̀ṣẹ̀ wá pé gbogbo ènìyàn jọ, ló wá ń fún wọn ní ẹran. Bẹ́ẹ̀ ni bàbá mú ẹran kan, ó fi sọwọ́ sí Ọ̀ọ̀ni àlàkà ìṣúrú. Níbẹ̀ ni bàbá ti fi ẹgbàá owó ló ti fi sọwọ́ sí Ọ̀rúnmìlà padà. Bẹ́ẹ̀ ni bàbá mú ìtàn ẹran kejì, ó tún fi sọwọ́ sí Ọ̀rúntò. Bẹ́ẹ̀ ni Ọ̀rúntò náà fi owó ló fi sọwọ́ sí Ọ̀rúnmìlà. Bẹ́ẹ̀ ni bàbá ṣe ẹran kejì, ó fi sọwọ́ sí gbogbo àgbààgbà Ifẹ̀, ó fi sọwọ́ sí gbogbo ọmọ kéékèèké Ifẹ̀. Níbẹ̀ ni gbogbo wọn ti fi owó náà ti fi ṣe ọwọ́ sí Ọ̀rúnmìlà. Níbẹ̀ ni bàbá ti wá ní owó tí owó rẹ̀ ò sì lóǹkà mọ́. Ǹjẹ́ wá rí i pé ẹni tó ṣọdún Ifá, a ò sọ wípé ó fi ń gba kádàrá ènìyàn, ṣùgbọ́n à ń fi ń ṣe àṣẹ láti ní orí ọ̀fẹ́ láti ṣe ohun tí Ọ̀rúnmìlà lọ́wọ́ sí.
nígbà tí Ọ̀rúnmìlà ṣẹ̀ṣẹ̀ ṣe ohun tán ni kò ṣe níbẹ̀ ló ti padà wá rí àánú gbà, ló ti rówó lọ́tùn, ló ti rí owó lọ́sì. Àwa ò fi ọdún ìṣẹ̀ṣe a ò fi ṣe ìkà, bẹ́ẹ̀ sì ni a ò fi ọdún ìṣẹ̀ṣe fi gba kádàrá ẹnìkankan. Bẹ́ẹ̀ ni Ọ̀rúnmìlà ṣe ọdún ni ó ṣe ó ṣekù fún àwọn aláṣekù. Ọ̀rúnmìlà ṣe ọdún náà ó ṣe ó ṣekù fún àwọn aláṣekù. Níbẹ̀ ni àwọn aláṣekù ti ṣe ọdún yìí, wọ́n ṣekù fún àwọn akápò. Nínú àwọn akápò ọ̀hún láti rí bàbá mi Dr. Aláṣẹ Ifánirègún àti bàbá mi Dr. Kọ́hìndé Tífáṣẹ. Àwọn náà jẹ́ ọ̀kan nínú akápò ọ̀hún. Ẹ wà aṣọdún náà pẹ́, ẹ ò ní ṣọdún náà nínú ìnira. A fi èyí a fi kó àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ni, torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́sí òye wọ́n ń bú àwa oníṣẹ̀ṣe. A ní láti máa ṣàlàyé ẹ̀sìn wa fún yín nínú ìfẹ́, kò ń ṣe nínú ìjà. Èmi Ajíhìnrere oníṣẹ̀ṣe ni o, ẹ̀là ìbọrú, ẹ̀là ìbọyè, ẹ̀là ìbọ ṣíṣe Ifá Olókun. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pa àtẹ́wọ́ fún Ajíhìnrere. Ṣé ẹ rí pé ẹ̀kọ́ wà níbí lónìí àbí ẹ rí? Ẹ̀kọ́ wà. Gbogbo àwọn tí wọ́n bá ń sọ wípé kò sí ti ń jẹ́ ọdún Ifá, ṣé ti rí pé irọ́ ni wọ́n ń pa? Torí àwọn kan ń sọ bẹ́ẹ̀ wípé kò sí ọdún Ifá. Gẹ́gẹ́ bí ọba Ẹ̀dú ti fi tó mi létí, wọ́n ní àwọn fẹ́ ká gé àkàrà òyìnbó. Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ.